Ọmọ Yorùbá tá bá ń jà bí ká kú kọ́, information kan tẹ̀ mí lọ́wọ́ báyìí. Ẹ̀yin tí ẹ bá mọ̀ pé ẹ súnmọ́ gọ́vnà Ṣèyí Mákindé, ẹ tètè sẹ́ndì fídíò yìí sí wọn. Tá bá ń jà bí ká kú kọ́ ni mo ṣe fẹ́ sọ information yìí fún wọn. If not, ìbá ti dákẹ́. Ọ̀tọ̀ ní bí gbogbo ayé ṣe gbọ́, èmi fẹ́ sọ ohun tẹ́mi rò pé ó ṣẹlẹ̀ fún wọn báyìí. Mo fi àsìkò yìí pé State Commissioner Oyo State. I'm calling on the Commissioner of Police ti Oyo State. I'm calling all the parastatals of Oyo State. Pàápàá jùlọ, mo ń fi àsìkò yìí sọ fún Gọ́vnà Ṣèyí Mákindé wípé ewu ń bẹ lóko lóńgẹ́. Ṣé rí àwọn kan tí ń gbìmọ̀ láti dojú ìjọba yín bolẹ̀. Àwọn kan tí ń gbìmọ̀ láti throw yín out of that office. Àwọn kan tí ń gbìmọ̀ láti sọ ìjọba yín di ìjọba tí ò jẹ́ ìkọ̀kọ̀ mọ́. Tẹ́ bá wá farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò yìí, ẹ mọ ibi tí mò ń lọ. Gọ́vnà Ṣèyí Mákindé, tẹ́ bá wò dáadáa, àwa ọmọ Yorùbá nífẹ̀ẹ́ yín nítorí pé lẹ́kọ̀ọ̀kan ẹ máa ń proof fún wa pọ́mọ Yorùbá ni yín, tínú wa dẹ̀ ń dùn sí yín. Òun ló fa ohun tèmi fẹ́ sọ fún yín yìí. Àwọn kan wà tí wọ́n ti lo ọgbọ́n àlùkọ́rọ́ yìí láti dojú ìjọba yín bolẹ̀. Kò sí pé wọ́n fẹ́ vote yín out o, wọ́n fẹ́ fi agídí gba ìjọba yín. Tí n bá níná ń jó lórí omi, ẹni lọ kẹ́rí ẹ̀ wá. Gọ́vnà Ṣèyí Mákindé, mo nífẹ̀ẹ́ yín púpọ̀. Gbogbo ọmọ Yorùbá náà dẹ̀ ni mo gbà pé wọ́n nífẹ̀ẹ́ yín. Torí tá bá ń jà bí ká kú kọ́, a gbọ́dọ̀ rírú nǹkan báyìí ká má sọ fún yín. Tó bá wá ṣẹlẹ̀ tán, tí nǹkan bá ṣẹlẹ̀ sọ́ta yín, èrè ọkàn á máa jẹ́ wa. Gẹ́gẹ́ bí information tá gbọ́, ẹ̀yin tẹ́ bá súnmọ́ Gọ́vnà Ṣèyí Mákindé, ẹ bá mi gbé fídíò ìrìn àjò, ẹ bá mi gbé lọ fún gbogbo ọba tó wà lọ́yọ́ state, gbogbo àwọn àgbààgbà kó tètè rọ̀gbà yí Gọ́vnà Ṣèyí Mákindé ká. Torí pé kí ni àwọn ọ̀tá, àwọn ẹni bí wọ́n ti fẹ́ dojú ìjọba wọn bolẹ̀. Kí ni wọ́n fẹ́ ṣe? Lálákọ̀ọ́kọ́, mo kí gbogbo ẹ̀yin ìyá àti bàbá mi káàkiri àgbáláyé, nílé lóko lájò lẹ́yìn odi, ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń lóye ọ̀fẹ́ láti máa wèmí ọmọ yín Masbi TV, tí mo jẹ́ ọ̀kan gbòógì pàtàkì nínú àwọn agbóhùnsáfẹ́fẹ́ fún òmìnira ilẹ̀ Yorùbá tá à ń pariwo, tá à ń ṣe, tá à ń pè ní Yorùbá Nation, tí mo dẹ̀ wà under leadership of bàbá wa emeritus merited intelligent distinguished Professor Adébánjí Akíntóyè, àti bàbá wa olóyè general commandant generalissimo activist human rights ajàfẹ́tọ̀ọ́ ọmọkọ ọmọlúàbí Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà Orobadami ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarerin ká ní arérin ẹmu ẹkì ẹran bí òrẹ̀kọ́. Gọ́vnà Ṣèyí Mákindé, ẹ má sùn taratara, wọ́n fẹ́ fi agídí gbàjọba lọ́wọ́ yín. I don't know them, but màá dárúkọ wọn fún yín. Ṣé rí àwọn tó wà nídìí pé wọ́n fẹ́ gbé ṣẹ̀ríà wá, their hidden agenda is to overthrow you. Bóyá ẹ mọ̀, bóyá ẹ mọ̀, ẹ sọ ṣòkòtò yín dáadáa. Ìjọba méjì ò kì í sí nílùú o. Ìjọba méjì kò kì í sí nílùú. Ọ̀gá méjì ò kì í sí nínú ọkọ̀ kan. Àwọn tó gbé ṣẹ̀ríà wá yìí, àwọn tó kórìíra yín ni, àwọn tó fẹ́ ba ìjọba yín jẹ́ ni, àwọn tó fẹ́ sọ yín dẹni tí ò jẹ́ kọ̀ọ̀kan mọ́ ni, àwọn tó fẹ́ sọ yín dẹni tí ò nílé sọ̀rọ̀ mọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Òun làwọn tí wọ́n pè fún, tí wọ́n náà fẹ́ inaugurate Supreme Court of Sharia ní Ọ̀yọ́ State. Wọ́n fẹ́ fi bà ti yín jẹ́ ni. Gọ́vnà Ṣèyí Mákindé, gbogbo ẹnu ni mo fi sọ fún yín. Ẹ tètè ní kó lọ gbé wọn kẹ́ sọ wọ́n ságodi. Bẹ́ẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀. Ṣé màá ní mi sọ bẹ́ẹ̀ ni? Tá bá ń jà bí ká kú kọ́, àwọn tí wọ́n gbé ṣẹ̀ríà wá yìí, wọ́n fẹ́ fi rẹ́ndà ìjọba yín useless. Tẹ́ bá dẹ̀ gọra yín, àwọn olórí burúkú tí wọ́n gbé ṣẹ̀ríà wá yìí, wọ́n á gbérù yín látẹ̀yìn. Ìfẹ́ táwa ní sí yín ló jẹ́ káwa sọ fún yín. Gẹ́gẹ́ bí mo máa ń sọ fẹ́ èèyàn wa,
àtolóṣèlú o àti ọba kò sẹ́ni tó jọ̀tá mi nínú gbogbo wọn, ṣùgbọ́n tó bá ṣe ohun tí ó tọ́ èmi máa jáde láti wá sọ fún wọn in a presentable manner láti jẹ́ kó mọ̀ pé nǹkan báyìí ń lọ, ọ̀tọ̀ níbi tí gbogbo ayé fojú sí, ọ̀tọ̀ nìkan tó wà lọ́kàn àwọn tó fẹ́ ṣe ṣẹ̀ríà yìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n pè fún ṣẹ̀ríà yìí, ẹ rí i pé gbogbo wọn ni wọ́n súnmọ́ àwọn ọ̀tá yín. Ẹ lọ wo dáadáa, tí bá níná ń jó lórí omi ẹni lọ kéwù ẹ̀ wá. Inauguration tó fẹ́ ṣe ní February 11 yìí, Gov Seyi Makinde ẹ̀yin gangan ló fẹ́ bá jà, kò ń ṣàwọn aráàlú. Torí number one, àbúrò mi á wà lọ́yọ̀ọ́, àbí ẹ̀gbọ́n mi á wà lọ́yọ̀ọ́, wọ́n wá ló ṣe nǹkan kan, wọ́n wá ní kó lọ gé lápá, ogun ò ní bẹ̀rẹ̀, Ṣàngó á pa bàtà, á pa jọwọ́jọwọ́ etí ẹ̀. Ilẹ̀ Yorùbá láwa, àtẹni tó gbé ṣẹ̀ríà wá, àtẹni tó gbé wá sípínlẹ̀ Ọ̀yọ́, àtẹni tó fẹ́ kọ́ ṣe lọ́yọ̀ọ́, kò ní dáa fún gbogbo yín. Kẹ̀yìn tẹ̀ tí tó lé yín, tí tó lé yín, ẹ fẹ́ tó lé onílé. Ẹ gbà mí, ẹ rà mí. Gov Seyi Makinde, ọ̀rọ̀ tí mò ń sọ ó lè dàbí ìsọkúsọ, ẹ lọ fi lo àwọn mùsùlùmí torí wọ́n pé tí wọ́n gba wèrè mẹ́sìn, wọ́n á jẹ́ kẹ́ mọ̀ pé ẹ̀yin ló fẹ́ bá jà, ẹ̀yin gangan ni target tí wọ́n tó fẹ́ bá jà. Because number one, nílẹ̀ Yorùbá, bóyá ẹlẹ́yàn kan ṣe kọ̀ọ̀kan wá lọ gé lápá, á dogun, á dọ̀tẹ̀, á di ogun, á di ọ̀tẹ̀. Nítorí wípé kí ni? Torí pé kò kí ń ṣe ìṣe wa, ọmọlúàbí ni wá. Bó ṣe báyé wọn jẹ́ ní north, wọ́n rò pé àwọn lè báyé wa jẹ́ bẹ́ẹ̀, kò possible. Kódà ẹni tó jẹ́ president gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin, inú mi dùn, wọ́n ti sọ̀rọ̀, wọ́n ti against ẹ̀, gbogbo yín sì lè máa gbọ́ ohun tí wọ́n sọ. Ẹ bá mi share fídíò yìí sí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé tó bá ti gbé ṣẹ̀ríà wá sílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ lọ́balọ́ba ni o, you are all victim. Torí pé ó ní sísítẹ́ẹ̀mù kan tó máa ń lò tó bá fẹ́ ṣe ṣẹ̀ríà, anywhere tó bá ti fẹ́ ṣe ṣẹ̀ríà, àwọn nǹkan tó dùn wọ́n á gbé síwájú yín. Wọ́n ní ẹni tó bá rí pẹ̀lú ìyàwó yín, ẹni tó bá ṣe kíní kan, àwọn nǹkan tẹ́ fẹ́ gbọ́ ló máa present fún yín, just like they did in another part of Nigeria. They did not started with pé kó máa gé wọn lápá, kó máa gé wọn lẹ́sẹ̀. Ohun tó dùn ni wọ́n ń sọ. Wọ́n kọ́kọ́ kẹ̀yìn gbogbo àwọn ọ̀dọ́ sọ́ba. Wọ́n jẹ́ kó máa yí àwọn ọ̀dọ́ wípé owó orí tẹ̀ ń sọ òótọ́. Ọba ò gbọ́dọ̀ máa gbà ṣàkọ́lẹ̀ lọ́wọ́ yín, kò bófin Ọlọ́run mu. Inú àwọn ọ̀dọ́ náà máa dùn pé yes, ṣẹ̀ríà yìí ó ń support àwọn, but ẹ má jẹ́ parọ́ fún yín, ohun tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹ wo northern part of Nigeria tí wọ́n gbé ṣẹ̀ríà síbẹ̀. Ṣẹ̀ríà ṣe débi wípé Fúlàní nìkan ló ń wà ní political post ní gbogbo ilẹ̀ Haúsá. Òun lẹ fi rí wípé gbogbo àwọn gọ́vnà wọn nílẹ̀ Haúsá, gbogbo wọn ni wọ́n máa ń support ìwà bàjẹ́ táwọn terrorist yẹn bá wù. Ṣèbí Nàìjíríà yìí náà la wà tí sitting governor tó ń tú àṣírí pé governor tó fi ipò sílẹ̀, pé òun àtàwọn afẹ̀míṣòfò, òun àtàwọn terrorist ọjọ́ ń sun orí bẹ́ẹ̀dì kan náà, ọjọ́ ń jẹ wọ́n jọ mu, kódà inú government office ni wọ́n ti sanwó fún wọn. Gbogbo ayé ló gbọ́. Ó di ọmọ Haúsá mélòó tẹ́ gbọ́ pé ó jẹ governor ní ilẹ̀ Haúsá? Àwọn Fúlàní ló ń jẹ. Ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n di aláàbò ara tí ṣẹ̀ríà gé lápá tó gé lẹ́sẹ̀, ẹ lọ wò wọ́n, kò sọ ọmọ Fúlàní kankan bẹ́ẹ̀. Àwọn Haúsá ni, àwọn Haúsá ni, because they played their game very well. Tẹ́bádẹ̀ wo lọ wò bọ̀, àwa ọmọ Yorùbá orí wa pé dáadáa, orí wa pé pérépéré. Number one, tó bá gbé ṣẹ̀ríà dé, gbogbo àwọn tọ́ọ̀gì tẹ́lẹ̀ ló fún politics, wọ́n á kọ́ sọ ogun ọdẹ aláàbò ara náà. Number two, gbogbo àwọn alákíkanjú ọmọ tó wà nílẹ̀ Yorùbá, wọ́n á sọ wọ́n di aláàbò ara tí wọ́n bá pa ìmí ìdànù. Àwọn dọ́kúmẹ́ǹtì tí wọ́n ní fi hàn yín,
tó jẹ́ pé lẹ́yìn tẹ́ bá sáìn ṣẹ̀ríà yẹn tó bá wá bẹ̀rẹ̀ sí ní lò ó lẹ máa gbọ́ section kìíní kan subsection kìíní kan nínú ṣẹ̀ríà kìíní kan wọ́n á wá sọ gbogbo wọ́n á sọ gbogbo ilẹ̀ Yorùbá di mèkútúrú mèkàkù ṣọ̀gbọ́n apàbàtà apàjọwọ́jọwọ́ etí ẹ̀. Mo ti wo fídíò tí bàbá Ṣòkòtì ṣe, inú mi dùn sí i. Àwa gan à ń declare support fún yín lórí nǹkan tẹ́ sọ yẹn, tẹ́ bá dúró lé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ láyéláyé. Torí number one, tó bá ti gbé ṣẹ̀ríà wọlé Yorùbá pé a fẹ́ dá dúró tàbí a fẹ́ ṣe regional o, tẹ́yìn kan pariwo tẹ́ ń tanra yín, tó jẹ́ pé àwa mọ̀ pé Yorùbá ká pín nìkan ni the solution. In the first place, gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n lè jà fẹ́yìn ọba ilẹ̀ Yorùbá, tẹ́ bá dẹ̀ wò dáadáa, gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá lẹ wà guilty láti wà punished by Sharia one way or the other. Ìmí inú yín tó ti talẹ̀ ẹnìkan, tó ti ṣe gbá, tó ti ṣàwo, wọ́n á bẹ̀rẹ̀ sí ní bá yín wú gbogbo ẹ̀ jáde. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bẹ́ ọba lórí, wọ́n á bẹ̀rẹ̀ sí ní bẹ́ ẹsẹ̀ ọba, mú nǹkan fi gún ojú ọba, pa ọba bí ẹran. Kò wá ní sọ́ba mọ́lẹ̀ Yorùbá torí ṣẹ̀ríà ò ní support ọba. Ẹ̀mí àlẹ́ máa ní àwa di pé ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá tẹjọba aládé tẹ gbóná bí àpárá. Wọ́n wá máa ní kọ́mọ nú yín lára àwọn ọmọ kéwú kan kó gbé idà sókè kó bẹ́ orí yín. Kábíyèsí Elédùmarè. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tẹ bá dákẹ́ tí yín bá yín dákẹ́. Ẹ̀yin babaláwo ilẹ̀ Yorùbá, mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé tí ṣẹ̀ríà bá ti dé, òpin oúnjẹ ti dé fún yín, òpin jíjẹ ó ti dé fún yín. Torí pé kí ni ṣẹ̀ríà ò ní gbà kẹ́yin babaláwo kẹ́ ṣe kó tẹ̀ ń ṣe yẹn. Ẹni tó bá ká orí eku lásán mọ́ lọ́wọ́, wọ́n á ní kó lọ bẹ́ orí ẹ̀. Tàbí ẹni tó bá bá owó ẹyọ lásán lọ́wọ́ ẹ̀. Mò ń fàsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ la ojú yín kẹ́ mọ ohun tẹ́ ń ṣe. Mo sì máa play ọ̀rọ̀ tí pírẹ́sídẹ̀ǹtì gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin tí wọ́n sọ, ìyẹn bàbá wa Ààrẹ Al-Moruf, tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ ní kòpẹ́kòpẹ́ yìí sísìn kẹgbọ́. Ó yàtọ̀ sí tẹ̀tìgbọ́lá náà bí jẹta o. Eléyìí wọ́n ṣẹ̀ sọ ni. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká lajú wa. Torí àìlajú wa, àìlajú wa, gbogbo property ẹ̀yin olóṣèlú ṣẹ̀ríà àkọ́kọ́ gbà náà. Tẹ́ bá dẹ̀ fẹ́ bá wọn fa wàhálà, wọ́n á kó dọ́kúmẹ́ǹtì tó back ẹ̀ up. Ṣé mọ̀ pé àwọn olórí burúkú tí wọ́n gbé ṣẹ̀ríà wá wọ́n ń ṣọmọ Yorùbá. Àwọn ọ̀tá ìran Yorùbá ni. Báwo ni ọ̀tá ìran Yorùbá ṣe máa náà ń gbé òfin kan wá fún wa ká máa lò, tí gbogbo a máa wá gbàbẹ ní gbàgbà ọtí tá máa náà fẹ́ máa lò. Àkọ́kọ́ ṣẹ́yìn náà rí wọ́ọ̀sì. Ṣé rí wọ́ọ̀sì tí wọ́n fi ń lọ̀ wá lẹ̀ Yorùbá? Ṣé rí ìwọ̀sì tí wọ́n fi ń lọ̀ wá? Ṣé Saudi Arabia la wà? Ṣé Pakistan la wà? Ṣé Lebanon la wà? Ṣé Yemen la wà? Ṣé United Arab Emirates la wà? And moreover, Nigeria is a secular state. Wọ́n mọ̀ fẹ́ bẹ̀rẹ̀ kínní yìí ní Ọ̀yọ́ state. Torí àti gbọ́ nígbà tí mi lọ make fine gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ní báyọ̀ ìrà tí ó lọ́mọ nínú. Mo ṣe àwọn investigation kan tí mo sì máa play fún yín. But kó tó di pé mo play kan tí mo fẹ́ play yìí, ẹ má gbàgbé tí fọmọ yín nǹkan ọdún, tí fún Mass BTV ní nǹkan ọdún. Ẹ̀yin ìyá àti bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá wa kan ti nawọ́ sí mi lánàá. Ẹ ṣé, mo dúpẹ́, mo appreciate yín. I'm expecting nǹkan ọdún mi. Ẹ dẹ̀ má gbàgbé studio project tá a fẹ́ ṣe, ó wà very very important. Ẹ̀yin náà wà àwọn iṣẹ́ tá à ń ṣe kò rọrùn. Mo sọ wípé mo fẹ́ kúrò bí tí mo wà kí n kó lọ bòmí. Almost 1.5 million ló dá mi dúró. Àwọn irinṣẹ́ tí a fẹ́ rà, professional mic, big router, mixer, desktop, recording camera, zoomless tó wà powerful drone, gbogbo ẹ̀ more than 6 million. Ojoojúmọ́ dẹ̀ nìkan kẹ má wò mí ràn. Fẹ́yìn tẹ́ bá fẹ́ nawọ́ sí wa kó tó di pé mo play kan tí mo fẹ́ play yìí. Ẹnikẹ́ nawọ́ sí mi lórí 02141
68704 02141 68704 02141 68704 GT Bank Williams Olúwatósìn lórí Ẹ̀zánú. Now back to our issue. Mi ìbá máa sáré sọ ṣùgbọ́n àwọn èèyàn lọ sọ fún pé máa bí ìwọ tó fẹ́ jẹ́ káwọn èèyàn ṣàánú ẹ̀ tó wá lọ ń sọ nǹkan tó fẹ́ ní ìgbẹ̀yìn fídíò. Èèyàn mélòó ló ráyè àti wo fídíò tán? Tẹ́lómi bá ti wo bí i 30 minutes ibẹ̀ kó bá tiẹ̀ lọ nìyẹn, which is true. Now ọmọ Yorùbá ṣe rí nǹkan tó fẹ́ ṣe yìí ni wọ́n ń pè ní cash them young. Cash them young ó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá, ó ṣẹlẹ̀ ní Afghanistan, ó ṣẹlẹ̀ ní Pakistan, ó ṣẹlẹ̀ ní Syria. Ẹ lọ sí Syria nsìn ẹ lọ wo tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. A wá di pé èyí ò ní lè sọ̀rọ̀ mọ́. Tẹ́ bá ní ẹ fẹ́ protest lásán against àwọn gọ́vnà wọ́n máa ní àlùkùránì sọ pé kéèyàn má sọ̀rọ̀ sí lórí, kéèyàn má ṣe gbá fúndì èyí nǹkan o, kọ́ mú lágbájá kí wọ́n lọ bẹ́ orí ẹ̀ fáínà nìyẹn. Àwa Yorùbá ò kì í ṣe ìran ẹrú, a kì í ṣe ìran téèyàn kọ́kọ́ máa yọ àdá tó máa lóun gé lórí gé lẹ́sẹ̀ àbẹ́ni náà fẹ́ ṣòfò ni. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ tètè jí gírí torí pé kí ni ẹ̀yin ló ń bá jà o, ẹ̀yin ni wọ́n ń bá jà. Tẹ́ bá dẹ̀ fi lè jẹ́ kó succeed you are on your own. Gbogbo yín lẹ mọ bí tẹ́ kù sí tó bá gbé ṣèyí àdè. Kódà ìran ọba mi ò ní kun ẹyọ kan, ìran olóṣèlú mi ò ní kun ẹyọ kan. That is why tẹ̀sí gbọ́dọ̀ against ẹ̀. One of the reasons. Gbogbo àwa ọ̀dọ́ tá wà nílé tá à ń jìjà òmìnira tá à ń pariwo pa fẹ́ dá dúró kò ní lè wọ́ọ̀kì mọ́ o. Ẹ̀yin tẹ̀dẹ̀ ń ṣe OPC tẹ́ni ẹ Yorùbá nation kankan yín kékeré Ṣèyí tó fẹ́ gbédè yìí kò ní sí OPC mọ́ o. Ẹ lọ kọ́lẹ̀ láti ọdún tí ààrẹ Gani Adams ta gbọ́ pé wọ́n ti ń try láti dá OPC lẹ̀ nílẹ̀ Haúsá ṣó work? Kò lè work. Lálàkọ́kọ́ kò ní sí OPC mọ́, kò ní sí Afẹ́nifẹ́re mọ́, kò ní sí ọba mọ́, kò ní sí Yorùbá group kankan mọ́. Torí àwọn arábí wọ́n máa sponsor ṣẹ̀ríà yẹn débi pé ó máa wà at federal level. Tábà tètè gé apá ẹ̀ nísìnyí ẹ má jẹ́ kí n parọ́ fún yín, gbogbo ọba ló máa yọ. Torí pé kí ni wọ́n máa rí support àwọn ọ̀dọ́ at first. Wọ́n á kọ́kọ́ ṣe nǹkan tó pé àwọn èèyàn lọ. Kí ni nǹkan tó máa ṣe? Because campaign pé ìjọba ò lẹ́tọ̀ọ́ láti máa jẹ òṣìṣẹ́ lówó. Àti wọ́n máa kọ́kọ́ lò àwọn nǹkan tó dùn wọ́n á lò síwájú. Wọ́n ní ìjọba ò lẹ́tọ̀ọ́ láti máa fìyà jẹ ọ̀dọ́. Wọ́n á ṣàlò gbogbo strategy tó máa fi get attention àwọn èèyàn àti support wọn. Á wá di pé tí lágbájá bá fẹ́ di gọ́fúnà táwọn tó ń ṣe ṣẹ̀ríà bàbá tí wọ́n bá ti sọ fún àwọn ọ̀dọ́ kó lọ dìbò fún wọn, wọn ò ní dìbò fún wọn. Just like bó ṣe sọ wọ́n di ẹrú ilẹ̀ Haúsá tọ́gbọ́n àwọn Haúsá tí wọ́n nílẹ̀ wọn, àwọn indigene tí wọ́n di refugee. Tó bá jẹ́ wọ́n mọ̀ pa ẹ̀kọ́ sí comment section o. Ṣe very fine bara bó ṣe pọ̀ nílẹ̀ Haúsá because ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn òbí tó bí wọn wọ́n ti fọ́ wọn lójú, wọ́n ti gé wọn lápá, wọ́n ti gé wọn lẹ́sẹ̀. Kò sí agbára láti rán wọn lọ síléèwé mọ́, kò sí agbára láti bọ́ wọn mọ́. Wọ́n gbé ṣẹ̀ríà wá tó láti rí dájú wípé ìṣẹ́ ó máa bálẹ̀ Yorùbá múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu. Wọ́n á máa sọ fún wa pé táàsì tí ìjọba ń gbà lọ́wọ́ wa kò tọ́ o, ìjọba gbọ́dọ̀ gba táàsì mọ́. Gbogbo ọ̀dọ́ á wá support wọn, wọ́n á gbógun ti gómìnà tó wà níbẹ̀. Àwọn máa fa gómìnà tiwọn sílẹ̀ tí ó jẹ́ lára àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ láabi yẹn. Ṣé ti wá rí bẹ́ẹ̀ yẹn pé a gbọ́dọ̀ tètè stop ẹ̀ right away. A gbọ́dọ̀ tètè stop ẹ̀ right away. Àìjẹ́ bẹ́ẹ̀ ohun tó ju oníkálukú bá ti rí kó máa fara mọ́ o.
ìdí Fúlàní máa wá ká ẹ mọ́lé tó máa yìnbọn lù ẹ́ tí ò ní wọlé, kò ní sí wẹ̀ mọ́ o, kò ní sí yẹn mọ́ o. Ń pé kódà tí Fúlàní bá wá ká ẹ mọ́lé tó bá yìnbọn fún ẹ tí ò bá wọlé, àwọn oníṣẹ̀ríà tún wá gbé ẹ púpọ̀ òṣogùn. And tẹ́ bá dẹ̀ wò dáadáa, káwọn ọmọ Yorùbá ọmọlúàbí ni wá. Yeah, torí ẹ̀ lọ́lọ́run ṣe fi gbogbo nǹkan jíìkì wá nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí sáré play ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ pírẹ́sídẹ̀ǹtì ọmọ Ọ̀yọ́, ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ wọn ní. Nísìnyí báyìí mo fẹ́ play ohun bàbá wa Ààrẹ Al-Moruf kẹ́yìn tó lọ́kọ́ sí bàbá àwọn tó ti yá yìí. Yes, that's me. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àjọ wà nínú ṣọ́ọ̀bù Yorùbá Nation. Ìjọba dẹ̀ wo àwọn tí mo dárúkọ yìí. Torí mo ṣèwádìí gan. Àwọn tí wọn fẹ́ kí ó bàjẹ́ ni. Àwọn tí mo dárúkọ yìí, àwọn kì í ṣe ọmọ Ọ̀yọ́ Aláàfin, ọ̀dọ́ ọmọ Yorùbá ni wọ́n. Àwọn tí mo dárúkọ yìí wọ́n pọ̀, àwọn kan ti pè mí sí ìjẹ́ ìgbàgbọ́. Wọ́n dúró lórí pé ilẹ̀ Ọ̀yọ́ wọ́n mọ̀ pé ilẹ̀ ṣẹ̀ báyìí lọ́yọ̀ọ́. Wọ́n mọ̀ pé tí nǹkan bá fi lè get started lọ́yọ̀ọ́ state general kó máa gbòmìnira rẹ̀. Wọ́n sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà lọ ọdún ṣẹ̀ríà lọ. Àwa ti gbọ́ o, a lè ti rán yìí o. Àwọn yẹn máa ń pè mí pé ààrẹ òwò sọ̀rọ̀ ẹ̀yẹ confam. Èmi tí wọ́n confam lẹ́nu àwọn kọ̀ọ̀kan. Àwọn bí àwọn èèyàn wá ṣe gbé bọ́ ṣe ń pọ̀ rẹ̀ wá pé gbogbo ìfẹ́ ni. Èmi gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ní ìgbàgbọ́ ní ìfẹ́. Mo lè gbà tó jẹ́ ní sẹ́nétọ̀ ọ̀nà rẹ̀ kò níyàwó. Ìgbé kan báyìí. Ṣé ẹ fẹ́ gbọ́? Àwọn ọmọ Ọ̀yọ́ Aláàfin àwọn òfẹ́ ṣẹ̀dá lọ. Àfẹ́ rárá. Ṣẹ̀dá lọ gẹ́gẹ́ ìlúmẹ̀tì nínú Ọ̀yọ́. Tí wá ní Ọ̀yọ́ state general. Inú Ọ̀yọ́ Aláàfin. Ṣé ìjọ ni mo sọ nípa bí wọ́n ṣe fẹ́ ká jọba lọ́yọ̀ọ́? Àbùkù oríṣiríṣi wá ń wá. Ìjẹ́ bàbá Aláàfin á jókòó sórí ìtẹ́. Àwọn èèkàn wá jáde wọ́n náà fẹ́ fi pàṣẹ pẹ̀lú ọmọ àtìgbà ọ̀tá ìláyé. Ẹgbẹ́ mi jáde because bí ìgbẹ́ bí ilé ẹgbẹ́ mi sì kàn ti máa sọ báwo lọ ní gọ́ọ̀mẹ̀ntì. Àní tí wọ́n ní fún wa ní gọ́ọ̀mẹ̀ntì tó dáa, èmi ò láìkí ẹ̀. Bẹ́ẹ̀ni àwọn olóyìnbó ní máa kọ́ bá kẹ́kọ̀ọ́ sí 200 ní sí. Kẹ́ ẹ̀ parọ́ bàbá. Wádìí dáadáa, do your research, do this, do that. I don't want to hear that. Yes. I'm very sure I don't want to hear that. Tọ́mọ kọ́ bá ń sọ̀rọ̀ ọmọ àyà pariwo. Ọmọ ọkọ làwọn lè. Tí a bá wèrè tó bá wá sí ibi tí bá kọ̀ ní gọ́ọ̀mẹ̀ntì àpá mi, màá gbé bí fún ẹ báyìí. Wọ́n lọ fẹ́ ti fẹ́. Àwọn àgbẹ̀ jáde máa gbé ẹṣẹ́ pè. Àgàgà tó bá wà ní ọmọ Ọ̀yọ́. Wọ́n wá ní ìgbà pàtó láti ìlú kan. Wọ́n wá sórí fẹ́ẹ̀kì ìlú wa máa sọ̀rọ̀ ṣẹ̀dáàdọ̀ àdúgbò ìyẹn ṣẹ̀dáàdọ̀. Òun ṣe bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni. Yes. Tí gbogbo ilẹ̀ Yorùbá Ṣàngó á pa bàtà á pa dandan etí ẹ̀. Abẹ́rẹ́ yìí nǹkan. Abẹ́rẹ́ yìí nǹkan. Ọmọ akọgbẹ́ kí ni mo sọ lẹ́ẹ̀kan? Ṣé pé nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan ni wọ́n sọ yìí? Tó bá jẹ́ pé orí 100 ni wọ́n ń lọ, wọ́n á kọ́ fẹyọ kan wọ̀nyí tó máa dùn, tó máa tẹ́ gbogbo èèyàn lọ́rùn, tó máa favour àwọn èèyàn, wọ́n á wá gain support àwọn èèyàn lọ bí ilẹ̀ bí ẹni. Ṣé lọ́nà pàwọn ọmọ pàwọn ọmọ Yorùbá tá a bá ti lè nífẹ̀ẹ́ nǹkan báyìí àti nífẹ̀ẹ́ ènìyàn. Anything tó bá padà ṣẹlẹ̀, ó wá pé àwọn ọmọ Yorùbá kan kó máa ṣe damage control ju kó dìnnà òsì ẹ̀ lọ. So a ò tiẹ̀ gbọ́dọ̀ jẹ́ kó wáyé rárá, kò gbọ́dọ̀ ṣẹlẹ̀, ìwọ òrìṣà, abomination. Ṣé ń gbọ́? Tí ẹ̀ gbọ́ rí
bẹ́ẹ̀ni 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 bára ń búra o bẹ́ẹ̀ni. Ìjọba Ọ̀yọ́ ṣe Lagos State in general lọ́jọ́ máa mú àwọn ọjọ́ tó ń ṣe alálẹ̀ ìfọ́jẹ́ tó máa nà ìkọ́ni mo ṣe fún àwọn ìbò yẹn. I remember 1985. Ìbẹ́ fà síwájú. Wọ́n kọ́ lórí pé kọ́ ẹni méjì ní ẹni gbogbo ìfowó Nàìjíríà pé kọ́ máa bọ̀ ọjọ́ òṣì mọ́. Wọ́n ti sọ́dà àjọ jàràjàrà ẹ̀wá lè pé Jámánì lẹ́kùn lọ́dọ̀ yẹn kò ní pọ́sibú. Kò tiẹ̀ ní wọ̀. Gbogbo àfọ́ àtọ́wọ́ rẹ̀ lọ́wọ́ sí. Àwọn àfọ́ àtọ́wọ́ lọ́wọ́ sí. Títí ní ẹ̀ka padà bomi láàyò. Èyí lè máa padà jíjẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹgbẹ́ kọ́lá mi pé lórí. Ẹ ti ń gbọ́ wọ́n náà ìlú Nàìjíríà. Wọ́n ní ìlú Nàìjíríà. Pàṣẹ tòmí lè fún yíyó. Àhàgbì. Mo ti pa bọ́dà náà àjọ jẹ́gbẹ́. Wọ́n ní torí kiri kan tí wọ́n ti tẹ́wọ́ sí ní àná láti nà yọ. Not Yoruba land. Gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ bá ti rí ilé bá gbé kiri. Lọ́wọ́ ti fi lè rí agbára mú kiri yẹn sílẹ̀. Lọ́wọ́ ní kiri yẹn mú sílẹ̀ lọ́yọ̀ọ́. Ó máa padà káyé o. Bẹ́ẹ̀ni. Ẹni kó ń bẹ̀rẹ̀ ẹ̀hún rẹ̀ lẹ́nu orí bẹ̀rẹ̀. Wọ́n á pariwo lọ́nà owó òkè. Ó yẹ kí n ṣe láìpẹ́ ni. Ọtí bá ṣe láìpẹ́ kó máa délé mi. Kò ní jẹ́ kí n rí nǹkan mi ṣe. Nǹkan mi ní máa wò yí fáàsì mi kẹwàá ní 500. Kíkọ̀ pàkínní máa ń lójú kíní ẹ̀ wà kò mẹ́rin sẹ́ẹ̀sì mi wọ́n á lo kíní yẹn. Ọtí bá ti sọ́lẹ̀ tó ti gbọ́ òun ọjà ẹ̀ máa lọ. Kódà tí ọtí ọ̀rẹ́ ní bá wù ẹ́ lọ́kọ̀ pàkínní wọn lójú kò sọ́kàn bẹ́ẹ̀. Ẹ wò wọ́n ṣe lákòókò wọ́n ṣe lẹ́ẹ̀kì oríṣiríṣi ni wọ́n ṣe náà bá gbé ìkó sínú bàbá wa wọ́n máa kó oko fúlàní wọ́n máa jẹ ìgbà tó bá tó wà lọ́wọ́ tẹ̀síjẹ́ kó ń gbé ṣẹ̀dá lọ wá sínú Ọ̀yọ́ Aláàfin ẹ̀dẹ̀ lákẹ́ ẹ̀dẹ̀ ń kò ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ló kó máa lọ bẹ́ẹ̀ láyé ẹ̀rọ pé kí ni ẹ máa wọ̀ kò ní wọ̀. láti jẹ́ pé tó ń gbé ṣẹ̀dá lọ èmi ò tí ì gbàgbọ́ o èmi gbàgbọ́ o èmi gbàgbọ́ o wá tí mo pẹ́ ẹ̀rọ ẹ̀kọ́ mi kan ló sọ kí ni ìfún mi àti ó gbàgbọ́ mo ti ní mẹ́sẹ̀jì wọn pé àwọn òjì ẹ̀kọ́ kankan nípa ẹ̀ wà lẹ́bùn búrọ̀búrọ̀ àti. Tí àwọn akẹ́wù gba góòlù yẹn ò bá gbọ́ ṣé kò jẹ́ kẹ́ mọ̀ pé lọ́wọ́ kan ó dà fáwọn òkú. Mo ní àwọn òbọ̀ kankan gbogbo àwọn òjì ẹ̀kọ́ kan kò lè ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ẹ̀rọ kọ́lẹ̀ àwọn akọ́bí jẹ́ àgbọ̀ tó bá wù ìkẹlẹ̀ kó gbájú àwa làwa náà yọ ọmọ Ọ̀yọ́ lè ní lórí sọ́mọ́ àlè àwa fi yé kọ́mọ gbọ́dọ̀ ọlọ́kùn tí ì tán àyíkẹ́ tó bá wà gbogbo yẹn apá yẹn máa nà yín kó bẹ́ẹ̀ o ẹ má dán wo ẹ jẹ́ bá mi ṣe ẹ̀kọ́ ohun ààrẹ àrùn mọ̀ọ́rùfù ni gbogbo àgbẹ̀ bàbá wa. èèpo tí ọmọ yẹn tó tó torí ọmọ lọ́mọ. Now ẹ̀yin náà ẹ wò Gómìnà Seyi Makinde wọ́n fẹ́ overthrow yín ni o wọ́n fẹ́ fi òpin síjọba yín ni o ẹ jára yín o ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ Gómìnà Seyi Makinde tọ́lọ́run bá ní kẹsẹ̀ǹdì ẹ̀ sí wọn kẹsẹ̀ǹdì ẹ̀ sí wọn ẹ káwọn náà gbọ́ kọ́ mọ orúkọ tó fẹ́ la dúlẹ̀ kò ṣẹlẹ̀ kí wọ́n mọ̀ pé tó bá torí pé bóyá àwọn ò nífẹ̀ẹ́ kan tá à ń ṣe tí wọ́n wá sọ́pọ́ọ̀tì kíní tá à ń pariwo ẹ̀ yìí ó máa kà wọ́n náà ó máa wá kún àwọn jù torí number one àwọn gẹ́gẹ́ bí gọ́fúnà nù ọmọ ní interest inú state lálàkọ́ kí wọ́n kọ́kọ́ gbàgbé interest wọn. Ọmọ Yorùbá ẹja dára ẹ má gbàgbé ìkọdún mi ẹ tí ì fún mi o mo ń retí ìkọdún mi lọ́wọ́ gbogbo ìyá àti bàbá wa o. Now fẹ́yìn tẹ́ bá ní polówó ọjà tàbí ẹni advert tẹ́ fẹ́ gbé fún wa ẹ pè mí sórí +229 5774 7970 +229 5774 7970 ní WhatsApp number mi. So now ẹ jẹ́ ká sáré dókè lọ́rùn ká dókè lọ́rùn ibi tí a ti ń rí tọ́rọ́ kọ́bọ̀ nìyẹn. Wahala bitter tea ẹkùn tí ń wọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ sì yàgàlù nínú
àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Wahala bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ ní pátápátá òun ni Wahala bitter tea yóò bá wà dáadáa ìṣòro ara ríro ń kọ́ Wahala bitter tea òun ni kẹ́ ẹ gbẹ̀rura láti wáyé gbòógì Wahala bitter tea rà àbí tí ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447 tàbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá ráyè rí inú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ Wahala bitter tea gbẹ̀rura kò rí àtọ̀ bẹ̀rẹ̀. Wahala bitter tea ó jẹ́ iṣẹ́ tó ń ṣe gbòógì bí àkọ́mọkùnrin yẹn kéré ó fẹ́ máa kọlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kò fẹ́ àdójùn pẹ́ lórí ẹ̀ bí àkọ́mọkùnrin yẹn kéré kò fẹ́ increase exercise tó fẹ́ tí ò ní any side effect ẹ pé Wahala bitter tea dey deliver across the world. Olùsàbàwò tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo àṣẹṣẹ́rẹ́ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògò ó bá rí bí ògògò ṣiṣẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ̀ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀ olóyè máyé fún Aníkúlápówọ̀ ló jìgàjìgà bí ẹ̀kọ́ akọrabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹ̀jú gbogbo ayé bá gbóná lálálá bí iná jẹun táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ àwọn oníṣẹ́ olúfẹ̀ olóyè máyé fún Aníkúlápówọ̀ oṣù òórùn sùmọ̀lú lórí ọkiri ojú owó fún àkókò rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́ba aráyé fìdí ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ní tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde ìkànsí olóyè máyé fún Aníkúlápó gbogbo ara kìkì o abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọdọ lọ a kì í kórè olóògbò ní ògún ìwọ náà rẹ yóò ká ẹnu pọ̀ lọ́dọ̀. ẹ má gbàgbé ẹ like ẹ share ẹ comment ẹ tọ notification button yín so that bàbá ṣe ń ju fídíò yìí lẹ̀ ẹ̀yìn rẹ̀ kókó máa rí ẹ̀yin tó bá jẹ́ lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ gómìnà Ṣèyí Mákindé ẹ sẹ́ndì fídíò yìí sí wọn kó wò kó lè yé wọn kí wọ́n lè mọ̀ túmọ̀ ọ̀kan tó ń bọ̀ torí pé ohun tó wà lẹ́yìn ọ̀fà ó ju òye lọ o.